Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ kú ìjọ́ méjì ìjọ́ mẹ́ta ọ̀jọ̀ dàbí. Mo kí ìyálọ́jà, mo kí babalájé o. Ọmọdé lẹ́yìn mo kí, màjèsínú lẹ́yìn mo kí. Bọ̀dá akọ̀wé àti ìdílẹ̀kẹ̀ gbogbo yín mo kí wọn lólódì ẹnì kọ̀ọ̀kan o. Bẹ́ẹ̀ ni mo kí oyún inú, mo sì kí àṣẹ ìdí o. Gbogbo aláboyún ilé yìí wẹ́rẹ́ là á gbọ́ o. Gbogbo ẹni tí ń gbọ́ mi nínú ilé yìí o. Bùwọ́ omi là á máa gbà ní gbọ́ bùwọ́ àgbo inú ilé tí bùwọ́ àgbo bá ti ń ṣẹlẹ̀. Àjàkárùn ní ń ṣẹlẹ̀ ńbẹ̀. Inú ilé tẹ bá ti ń gbọ́ bùwọ́ omi bíi kí wọ́n máa jẹ àmàlà gbígbóná àtẹran ẹ̀gbẹ́. Bíi kí wọ́n máa jògúfe àtàmàlà tó dọ́sọ̀. Àbí kí wọ́n máa wọ́ iyán mọ́ra bí àṣà àwọn èèyàn mi ní paraku wọn ní àgún tó fẹ́lẹ́ pẹ̀lú ọbẹ̀ ẹ̀pà. Wọn ní ẹ bá ń bomi tútù tí wọ́n fi ṣẹ lórí. Èdùmàrè ò ní gbóúnjẹ ayọ̀ lẹ́nu gbogbo wa. Tálá wá wà ní òbúdò tí ń domirú, èmi ọmọ yín náà ní Lukman ọmọ ẹ̀ dárí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ǹjẹ́ ó yé wa pé dúkìá tọ́lọ́run fún wa a lè lò ó tán tá a fi kúrò láyé. Ṣùgbọ́n ohun tó ọba wa mọ̀ tó níwò ní jẹ́ ará àlérè oní oṣù ní ṣàdúrà fún ọba bá kú. Ẹ gbọ́, ẹ wo àwòrán yìí dáadáa, àwọn bàbá wa ń pè é ní ewé yánrin. Ní ìmọ̀ bẹ́yìn tí pè nílùú ọ̀dọ̀ yín, ewé yánrin ni gbogbo Yorùbá dá a mọ̀ sí ní Nàìjíríà yìí. Ewé yánrin. Ewé yánrin yìí jẹ́ ewé tó gbajúgbajà káàkiri. Kódà ní ibi tí ilẹ̀ bá gbà á máa tẹ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ dáadáa. Wọ́n ní yóò máa nípọn tẹ̀léra wọn ni. Ìtumọ̀ ohun tí mo fẹ́ sọ ni wípé àníkún òun ni ti aṣọ pèrègún. Bó ṣe wà níbi tí ilẹ̀ bá gbà yóò tẹrẹrẹ kalẹ̀ ni yóò máa hùlọ́hùlọ́ ni. Ìyẹn ewé ẹ̀fọ́ yánrin. Ewé ìwúlò púpọ̀ ní gbogbo ọ̀nà. Ewé ìwúlò gan ni o. Àwọn àgbàlagbà máa fi pa oró ọ̀fà ara. Sórí ewé tó ń wò yìí, sójà ló jẹ́. Nígbà tí a sọ pé adigunjalè fẹ́ wá báyàn, wọ́n wá rí sójà tó yọ fùú lójijì tòun ti bọ́ wẹ̀. Àwọn ọ̀pá wọn ò lè ohun gbogbo kódà báwọn náà kó mọ lọ́wọ́ kọ́ mẹ́ra jìgì pé èyí tí ń bọ̀ wá yìí ó ju àwọn lọ. Ẹ gbọ́, ewé yánrin ẹ̀fọ́ ni o, torí àwa máa jẹ ẹ́ lọ́bẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ̀rí tó ohun tí mo kọ sí ni pé àpòrò ọ̀fà. Ewé yìí àǹfààní tí ń bẹ lára rẹ̀ pọ̀ o. Ó sì bẹ́ẹ̀ sí rọra ń wò tó sẹnu kẹ́mú yìí o. Ó sì dùn ó joyin lọ. Ewé yánrin, ewé yánrin, ewé yánrin. Ẹ
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá a bọ̀ ṣe rí ẹ mú ewé yìí ẹ gbó tẹ bá ti wá gbó ẹni tí ó bá lè gbó ẹ lọ̀ kó kúnná dáadáa ẹ dà á sínú ọsàn wẹ́wẹ́ tẹ bá ti dà á sọ́sàn wẹ́wẹ́ ẹ máa fi mu ògì gbígbóná asẹ́ta ni ẹ ń béèrè pé ṣé kò jù bẹ́ẹ̀ lọ o asẹ́ta ni kódà bó ṣe ní agbára tó tẹ bá dà sómi gbígbó tẹ bá dà sínú ọsàn wẹ́wẹ́ yìí tẹ́ fi mu ògì gbígbóná yìí tí aburú bá fẹ́ ṣèyàn ara ó sì máa fọ́ ó tètè máa mọ̀ bí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ kódà a máa wú nǹkan burúkú tí wọ́n bá fi sínú la tó pamọ́ sára tí wàá lára gan ọmọ tó o bá sì ti ń lò yóò máa wú jáde ṣẹ́rí tẹ bá tún wá nà báyìí ìwé yìí nìkan ni o ẹ̀yẹn sádà sínú àdí ẹ̀yẹn àdí dúdú àdí ẹ̀yẹn ẹ̀dá sí i ṣẹ́rí bẹ́ẹ̀ sì wá dà sí yìí ẹ wàá lọ́wọ́ òbú òtóyọ̀ níwọ̀nba ẹ rọra lọ́ kẹ́tẹ́pẹ́ ẹ̀dá sí i ẹ jì í pọ̀ ẹ máa bù sóbì gbígbóná kẹ máa fi mu kókó gbígbóná kókó làwọn ará Kútọ̀nù pè é àwa náà pè é ní kókó àwa sì pè é lógì kódà pè é lẹ́kọ̀ọ́ ẹ gbọ́ èèyàn máa fi mú kí lélẹ́yìn ṣiṣẹ́ fún ẹni tí nǹkan aburú ti wà lára ẹ̀ látọjọ́ tó ti pẹ́ bóyá bí ikọ́ máa rìn kára kí wọ́n tó bá jẹ́ pé ara rẹ̀ máa gbóná láì nídìí máa fi para kò sì máa mú ọlọ́run yóò lò ní sábàbí fún ọ gbọ́rú àwọn nǹkan báwọn yìí àbí wọ́n da nǹkan síyàn lára ara èèyàn ń ṣàdédé ṣe pátápátá máa fi para ó dúpẹ́ kí ni tó ń ṣiṣẹ́ fún ẹ̀yin abiyamọ ẹ lọ̀ ẹ dà á sínú epo tẹ́bá ti wá dà á sínú epo ẹ gbìyànjú kẹwàá òkúta kan bẹ tá à ń pè ní ọta omi àwọn ọ̀jọ̀gbọ́n ó ti yé wọn tàbí ẹni tó bá fara ta àwọn àgbàlagbà ọta omi òkúta ọta omi yìí ọ̀pọ̀ ní Kútọ̀nù rẹ̀ kẹ́tẹ́ òkúta yìí ní odò láti rí yóò máa dán bọ̀rọ̀bọ̀rọ̀ báyìí ó fẹ́ jọ ẹ̀dùn àrá ṣùgbọ́n ẹ̀dùn àrá òun sì pẹlẹbẹ ọta omi ẹ lè kó iye tó bá wù yín bẹ́ẹ̀ ipe ara ríro ni ẹ máa para ara kì í ní olókun ara kì í ní ọlọ́ṣà o ara kì í sì ní àrọ̀ gidigba lálẹ́ odò ẹ máa para àbí èèyàn bá ní ara òun gbóná láì nídìí ẹ máa lò ó bọ́n ṣe wá ń wò tọ́ da sípò yẹn pé èèyàn jẹun lójú oorun ni sórí òkúta yìí ló fi rò ó pọ̀ ọmọ wa fà á lára òkúta yẹn ní agbára Ọlọ́run oúnjẹ ojú oorun ó déwọ̀ fún ọ yìí tó àdọ̀ lẹ́kọ̀ọ́ kan sọmọ pé tọ́ọ̀ bá lò tọ́ọ̀ bá fi ń para tọ́ọ̀ bá tiẹ̀ fẹ́ kó ètè ṣiṣẹ́ dáadáa sórí ìtọ́da sínú epo yìí gbé sóòrùn ọ̀tá tí ń bínú rẹ̀ yóò sì máa fojú hàn agbára wọn ò lè ka ọ wọn máa bára wọn lọ́rùn ni torí wọn máa fọwọ́ ara wọn síra wọn ni ṣé òjèwé yìí náà lọ ṣé nítorí pé nítorí tó pẹ́ kọ́ pàgbò nítorí pé nítorí tó pẹ́ kọ́ mọ́bù kọ̀ọ̀kan wá ewé yìí ni o téèyàn bá ya wèrè séèyàn lè sọ pé ṣé pẹtrol nìkan só lè dá pààyàn ni ṣé kerosene só lè dá pààyàn ni ìwọ dáhùn kó fi sánà sí wò kọ sánà sí wò bí ọ̀dà pọ̀ bí ò lè dá pọ̀ bẹ́ẹ̀ náà làwọn ewé tọ́lọ́run dá sínú igbó ṣẹlẹ̀ yìí tó já jẹ́ pabambarì ibẹ̀ tí ewé yìí tún á wúlò fún kí n tó sọ kọ́kọ́ fi nọ́mbà alẹ́
fáfàní ẹni tó fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group àbí ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé yín àbí ìtọ́jú ara lánàá ewé àtegbò ẹ kàn sí wa ẹ náwó o àbí ẹ̀bẹ̀ wá ń sẹ́ni ẹ fẹ́ ká bá yín ṣe ẹ̀yin ẹ bá sanwó ẹ̀yin lẹ́sànwó tí DHL ló fi gbé o ọ̀tán. WhatsApp wa yìí ọ̀nà méjì ló kù sí a ní private àti ní public. Public yẹn láǹfààní àti máa béèrè kankan ẹ kà jẹ́ mẹ́mbà ni ṣùgbọ́n ẹ láǹfààní láti jẹ́ pé tẹ́ ẹ bá sí birthday kẹ́ ẹ sẹ́ndì fọ́tò yín káyọ́ ṣàdúrà sí tó bá wù yín bẹ́ẹ̀ kì í ṣe dandan. Tẹ́ bá wà ní public yìí o ẹ má sẹ́ndì fọ́tò ẹ má sẹ́ndì sticker ẹ má sẹ́ndì líǹkì gbogbo àwọn nǹkan wọ̀nyí kẹ́ ẹ máa sẹ́ndì fọ́tò tí mo wú lẹ́ẹ̀kan yẹn àìdáàmà níbi tá a kù sí fọ́tò nínú rẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe fídíò àbí tẹ́ bá yẹ pé ẹ sọjọ́ ọ̀bí nìkan wọn lẹ́ sẹ́ndì fọ́tò nǹkan mẹ́ta náà la kọ̀ léwọ̀ tó bá yẹ kẹ́ máa sẹ́ndì sticker fídíò àti líǹkì àwọn nǹkan tá a fẹ́ nìyẹn ṣé àwọn pé ohun tó wọlé akọ fọ́tò ni pé ẹlòmíì bàjẹ́ ó lè máa lọ post fọ́tò rẹ̀ sínú gúrúùpù láì jẹ́ pé ń sọjọ́ ọ̀bí ohun tí mo fẹ́ wí nìyẹn tí fọ́tò fi jáde lẹ́nu mi lẹ́ẹ̀kan tọ́ra ẹ̀ fi bẹ́ẹ̀ ka fọ́tò mọ́ ṣó ti yé báyìí tó ṣe bá fẹ́ join private 5,000 lẹ́ẹ̀ fi join rẹ̀ tí í ṣe àpò márùn-ún faransé kẹ bá wá join rẹ̀ ẹ máa san 5,000 níparí oṣù ẹni tágbára rẹ̀ bá ká ni o kí ló wúlò fún bàbá láàlá tó máa gbọ́ túmọ̀ rẹ̀ àti ohun tó sì sí ọ̀fẹ́ ni. Bákan náà àwọn egbòogi wa lọ́lọ́kan ọ̀jọ̀kan yìí tí ò yé yín tó àá ṣàlàyé ẹ̀ àbí ẹ ti ẹ̀fẹ́ tún béèrè nípa egbòogi míì tí ò sí lára àwọn èyí tá a ti fílẹ̀ àá ṣàlàyé ẹ̀ fún yín tí ó jẹ́ àǹfààní fún yín ohun tí private àwọn nǹkan tó ń wà fún òun tí nìyẹn tí ó sì sí fún àwọn gúùpù yòókù. Tọ́ nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa sẹ́rí nọ́mbà tí ń kọ́kọ́ dáàpọ̀ yìí òun ni kẹ́ ẹ lọ́ọ́ mọ́dọ̀ MTN tí ń darúpọ̀ ìgbìyànjú kọ̀ọ̀kan síbì kan tó bá ti pè é dàrẹ́tì tí ò lọ WhatsApp ẹ̀ ní ọ̀sán máa wá kiri WhatsApp bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ kódà kí n má sí lórílẹ̀‐èdè Nàìjíríà ń gbọ́ olóhùn lórí WhatsApp ẹ̀ ayé àtijọ́ ni pé ẹ má pè mí lórí WhatsApp ìyẹn ti tó bí ọdún 5 sí 6 sẹ́yìn gbogbo àwọn fídíò mi tẹ̀ ń wò ibi tí mo ti ṣe live program kì í ṣe tọdún yìí o ọdún 5-6 sẹ́yìn yìí o yìí ká máa rí bí 2015 2014 2017 àwọn tẹ́ máa rí nìyẹn tí mo ti ṣe mo download rẹ̀ lórí Facebook ni òun ni mo rí post ẹ̀ sí inú YouTube báwo la ti wá lè ṣe èyí tó jẹ́ ọ̀nà tí ewé ìtúwúlò fún jù ẹ máa bá mi bọ̀ wá. Sẹ́rí ewé yìí ń dáa fún ẹni tó bá jẹ́ oníṣẹ̀dá omi. Ìṣẹ̀dá omi, ìṣẹ̀dá iyẹ̀pẹ̀, afẹ́fẹ́. Tí ẹ̀ bá ń fi ewé yìí, ẹ̀fọ́ ni o. Tẹ bá rò ní ẹ̀fọ́, ẹ wàá kó irúgbó gidi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ epo. Ẹ wàá ka ẹ̀kọ́ sí yọ́pọ̀ ẹ̀yin ha ní sàrà ṣe rí òun àti kẹsí èkúrú bákan náà ni wọ́n jọ rí sàrà yìí máa pèrò ohun tí mo rọra sọ yìí máa pèrò kò sí tọ́ ọ bá ṣe ńgbà tọ́ bẹ̀ ṣe bí ẹ̀mẹ́ta ó dúpẹ́ fún Ọlọ́run ẹ̀fọ́ yánrin ẹni ọba jẹ́ oníṣẹ̀dá omi ẹ máa ṣe o káyọ̀ ọmọ àbá ń jẹ ẹ sì rí i pé àyípadà rere yóò máa dé bá rìn àjò yín eléyìí ó jẹ́ part 1 a máa tẹ̀síwájú lórí ẹ̀fọ́ yánrin lọ́jọ́ mi ọjọ́ rẹ̀
iṣẹ́ aṣẹ́ta rẹ̀ kan bẹ tí ogun bá pọ̀ tí ẹ bá parí iṣẹ́ yìí tán ìbọn inú ìbọn lèèyàn ọ̀rọ̀ ẹbu yìí sí yóò gba ọjọ́ méje ń bẹ nínú ìbọn tí wọ́n fi ń pa ẹran dáadáa ìbáà jẹ́ AK-49 ìbáà jẹ́ AK-47 ìbáà jẹ́ AK-20 mílíọ̀nù nínú ìbọn lèèyàn ọ̀rọ̀ iṣẹ́ yìí sí tá a bá rọ sí tó bá ti ka ọjọ́ méje tán àwa àtúnkù mẹ ó di lílò olódùmarè o ẹni tó bá lo iṣẹ́ yìí bọ́tà kabasa ti dojúkọ wọ́n sá má bàa pariwo èèwọ̀ tí ẹni pọ̀ gbọ́dọ̀ dá pariwo tọ́lọ́wọ́n bá tiẹ̀ bá ṣe kọlọ lẹ́yìn bí àkọlọ sóògùn bí ògùn jẹ́dá àtọ́wọ́n tó ṣe àtẹniwọ́n bá ṣe wọ́n fi wọ́n tẹ́gẹ́dá odò wọ́n máa sọ lọ́hùn dí ọ̀ni ń bọ̀ lọ́nà o a sì yọ̀ǹda rẹ̀ fún yín àgbowó lọ́wọ́ ẹnìkan èyí tá a fi lẹ̀ gbà torí kẹ wádọ̀ wa láti fún yín ẹ̀pin kọ́ kárí àwọn èèyàn wọ́n ṣàdúrà fún wa ni yẹ́yẹ́ wa pò ní ilé ẹlẹ́ o orúkọ mi ni Lukman ọmọ yẹn dáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ire o ire kàbèjì nílé wa o.